Àyàn wa nílé mo mà kí ọwọ́ wa káàbọ̀ ìkànnì Ìdíarò TV Diary ṣe dáadáa kí a bá wọn ní. Àwọn ẹ̀rẹ́ òwe àti àlọ́ ilẹ̀ kalẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní òwe nẹ̀ òun ni a bá wà ní gangan. Padà rí pé àyà kó wá lágbódó lé ní ìsàngàyé amúwá tẹ́lẹ̀ ṣùgbọ́n ìkànnì nínú ìyá tí wá tẹ́lẹ̀ amúwá ẹ̀. Ó kẹ́ mọ́ bẹ̀rẹ̀ sórúkọ mi ní ọmọ ẹ̀bùdó lẹ́sẹ̀. Ọmọ ngene buje ọmọ bija bu aláàbò wa ni akata agunaleri bá mú ma kíyàn káàbọ̀ àwọn akẹ́yẹ nọlé ìdárúkọ orúkọ tèmi ni ọlọ́sẹ̀bẹ̀ ọmọ olúwàbẹ̀ ọmọ àkókò máa lókè ọmọ gòkè màtájú ọmọ rẹ̀ ìrìn ìsìnkú yára wọ́n máa kíyàn ó bàbá ọ̀rọ̀ òwe nẹ̀ ń wá fún yìí àti àṣẹ òwe àkókò jí pé ló bá kò kàn kókó mọ̀ dẹ̀rẹ̀ jẹ́ ìbà mi mo dẹ̀ akajẹ́ bàbá kí orúkọ tèmi akajẹ́ Adégolú Ọlọ́ọ̀ṣọ́ láti dẹ̀pẹ́ wá àjẹmú ẹlẹ́yìn méjì ọ̀kàyé kálẹ̀ wéré ọ̀rọ̀ òwe ilẹ̀ abá tó ibẹ̀ ilẹ̀ ní mo ṣe bá mi dáṣẹ́ wákà lọ lójú agbámi ara yìí bàbá sí wo gbìyànjú ó ti ṣe náà ti lọ ọmọ òwe ga lẹ́rọ ó ga lẹ́rọ yìí ó ga lẹ́rọ ọba mo gbà lẹ́dọ̀ ọba mi bóyá jẹ́ àtàrí kó pa mo bẹ̀rẹ̀ àtọ̀dọ̀ ẹ mo bẹ̀rẹ̀ kàwá ajé obìnrin yìí mọ̀ràn ajé mọ̀ràn ọmọ orogún ẹ̀mú ọkọ yìí obìnrin yìí máa ń rà òwe kọ́kọ́ rogún ẹ̀ ṣe mú ọkọ ní káàbí ẹsẹ̀ lédùmarè wíyá báwo gbọ́dọ̀ ẹ̀ tó mọ̀ tí ẹ̀ pé ó mú yẹn. mo fẹ́ fọ̀ ni pé ajé jìyàn bá fọ́ á kú àjọ bẹ̀ kì yé bẹ́ẹ̀ ni. bí wọ́n fọ wọn kú ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni. ó sábà mi mẹ́fọ̀ Yorùbá lábára yóò. Bàbí, àjìgì bá igi tó bá ti bẹ́ légi, nítorí ẹ̀ẹ́kọ́ yẹ̀yìn. Igi bá ti bẹ́ lùgí. Torí ẹ̀ẹ́kọ́ yẹ̀yìn. Ìyàwó yẹ̀yìn kábíyèsí. Òwe àgbà. Báwo ohun yẹ. Bàbá Fọlọ́sọ́ tọ̀dọ̀ ẹ̀. Yìí máa tún fọ̀ ní pé ajé ẹdìyẹ fífún èèmàrà rẹ̀ nípò àgbà. Ẹdìyẹ fífún yóò fi fún ìbọ̀kẹ́ àgbà òun ra kábíyèsí o. Méjì. Ó ṣe bàbá ajá akẹ́kọ̀ọ́ di ẹjọ́ àjọmú ìdájí ó mú sí àgbà ó mú sí súnlẹ̀kẹ̀ ó mú sí ọmọdé. Káàbíyèsí ṣé o gbà yí wọlé? Ó dà kí bàbá fẹsẹ̀ yìí máa múra wákàtà olókè. Tálẹ̀pá mẹ́ta méjì. Àgbàlagbà fọjọ́ yìí ajẹ́ràn kò fò kẹ̀dẹ̀rẹ́ èjò yàmùyàmù. Pé bá ti mú ẹrù ẹ̀kọ̀lọ̀ kájó. Bàbá àmà ṣe àgbàmà kájí rẹ̀ àdàbà mi àmà fojú yóò mẹ́bà yóò ṣeré. Ojú ọba ti yó èèbá yóò ṣeré kábíyèsí lédùmarè ọba Tálẹ̀pá Jésù. Yìí máa tó fọ̀ ní wípé àbúrò bàbá ẹ̀kẹ́. Sẹ́mi. Ajé máa tó fọ̀ ní wípé nítorí pé àgbánilá àná fọ́ ni. Bó ẹbí mi rò fi kéṣà ti fọ́. Ajé ní apá, ọ̀la apá, ó ní ẹ̀ṣẹ̀ jẹ́ mú pa òpùrọ̀ ojú ọ̀nà ni. Ó múlẹ̀ pé èmi o apá, ọ̀la o apá, ẹ̀hẹ̀. Ara ó iye òkùnkùn lọ́jẹ́ mú pa ojú ọ̀nà. A ṣe bàbá a lè fi ajẹ́ dọ́jọ́ pọ̀ káò ajé ọ̀fìn òun rí ẹ̀yàn náà wáyé. Ó bá ìwọlé àárín ìdílé ilé rẹ̀ lọ wọ́n máa ṣe bàbí sí ilé ìmọ̀ kó wọ́n máa wí tí wọ́n máa kó lókè àwọn àkókò rẹ̀ sá àwọn arẹ́ ó kú bẹ̀ fún dé. ọmọ jẹ́ rẹ̀ rẹ̀ jù ó lóòrùn. Ó lè lé o bàbá. Ajẹ́rẹ́ èèhọ́ nínúlé ìdáfẹ́fẹ́ mú lọ kó lásì. Àwọn bàbí kẹ́dẹ̀ pa ní òwe bàbá jájájá ajẹ́rẹ́ kẹ́dẹ̀ mọ́ máa yóò ṣe yìí o. Ẹ̀ka sí wà lọ rẹ̀ ó dà mẹ́fà iná nú. Ó tún lóòrùn àwọn àdìpé. Ó dẹ̀ra o. Àtúgbé. Ó dẹ̀ra o. Ọmọ tó fẹ́ fọ̀ ní wípé nítorí àgbánilá àwọn ó fọ́ yìí. Ajẹ́ta ẹ̀kọ́ta
jídédé ẹranko jí ìtakàtà nájà ni. kí ni pọ̀ rí ẹ o ó pọ̀ rí ẹ ọlọ. ó ṣe bàbá nínú mọ́tì lẹ̀dọ̀ ní bàbá tó yìí ẹ ti lọ ìkálẹ̀ rẹ̀ mo ní hàn mo ní ẹ mo dé kòkà kókó mo dẹ̀ ń jẹ́ àwọn bàbá ó fọjọ́ ẹ ní ajika kankan bẹ òun ẹdọ goli Ṣàngó yìí ayi lórí ajẹ mọ yìí egun ẹbí yìí wà. ló lè wọ́ pé kankan òbólé Ṣàngó kíákẹ́ ẹnu ẹ máa gbóhùn ẹlẹ́gùn ìdìbò wa kò sí bàbá méje mẹ́fà rẹ̀. àgbàlagbà dẹ̀ tuntun fọ́ ẹbí wọn fi kí ìsàn ti fọ́ ájọ lò kàkẹ́jẹ̀rẹ́ èjẹ àwádé. olùkọ́ ẹ jẹ́ pé àwa o. àwọn máa ṣe méje rẹ̀. àájígé kan dànù ká ṣùgbó igi kan ẹ dágbó sí ìgbàgbó ṣe ẹ̀ẹ́dẹ̀ ló bá máa yẹ lómù kàkà. lómù kàkà. ó dà kó bọ̀ wá tó yóò dà pé mú mẹ́jọ ẹ wá mú mẹ́jọ ẹ wá àti mẹ́jọ ó ti pa mẹ́jọ ó ti pa méje mú mẹ́jọ tiẹ̀ wá. àgbàlagbà fọ́ kí á ti fọ́. àjòfin yá bá tẹrú dá tó ti ọmọ yàrú. òfin abá ti tẹrú dá tó ìtọ́nà o. àwọn máa ṣe bàbá inú wọn máa tilẹ̀ dán ọjọ́ ayọ̀ àmàkárí lójoojúmọ́. àṣẹ o. àájí bàbá kan mú ọmọ kàjàdéjọ́ ó di bàbá bí wọn bá ti tọ̀ wọ́n ó jẹ́ máa mú ẹrú o bẹ́ẹ̀ inú gbọmọ tó bẹ̀ ó ti ká láà múra ìrànẹ́rú ó ti ká lára múra ra ìrìnàfò ń ẹrú. ó dà pé owó pọ̀ yí báyìí tí ó pa ìtàn máa lọ ó pa ìtàn máa lọ ṣùgbọ́n òwe gẹ́gẹ́ ní bá ń padà nípa òwe tó ló mú ẹ wá. àṣẹ ìgbà mi agbélò ó yá ọwọ́ èdè múlẹ̀ wọ́n ti gbalẹ̀ bẹ́ẹ̀ káwájú ó dàgbé èdè múlẹ̀ wẹ́lẹ̀ ìrọ́ pàṣá ẹ̀mí ìyá sárántì ògèdè tó pàgbà bá ilé o ègèdèrè o mo wí parí ọmọ tó fẹ́ fọ̀ ọ̀nà ni wípé àgbàlagbà fọ́ káàdì fọ́ òwe yìí òwe ó lè sáti fọ́ kí sáti fọ́ ọjọ́ o ajúlí ní ẹsẹ̀ gbàrè ilé jù gbàrè ọ̀nà bá gbàjú wọ́n wà àjòjì kì í yọ́ra lọ́bá ti gbà lérè àjòjì ní àṣẹ àyàwó látàárọ̀ yẹ tí gbó wa a rí pé báwa tọ̀tọ̀ tó wá tí ọwọ́ yìí gbà tí bá tọ̀tọ̀ àkókò máa lókè àti máa èdè pé ọ̀ká méjì ẹlẹ́yàn méjì àmì èdè ojú ọmọ agbága ni wá tó yìí àkàfà dàmúdójú máa ṣe pé bóyá amúnánágara àti àkókò wọn wá nínú ètò yìí dágbáradì dáadáa ìyàwó ayé ìgbáradì o àkàtúgbẹ̀mú afẹ́ dáwà ní ẹ̀ẹ́dà tó lọ bá mi kí ọ̀yà ní olé ẹ̀rẹ̀bọ̀ wípé kí orúkọ ti mága jẹ́ Adégolú Fọlọ́nṣọ́ láti dẹ̀ pé wá a ṣe ògidèdè àyẹ̀wò wá ní ọjọ́ ìní àyẹ̀dẹ̀wò wá ẹ̀rẹ̀ afẹ́jà ká láìkí wá já ká ṣí ẹ wá já àdẹ̀ká fọ́lọ́ wá YouTube o TikTok o Facebook o yàbá ti wọ́ àwọn bá wa pẹ̀dẹ̀ ń bẹ̀ igi Arúwé TV Diary àṣẹ o. bàbá orúkọ tèmi èyí ti yí padà ọlọ́ṣẹ́mi ọmọlúwàbẹ̀ ọmọ àkókò máa lókè ọmọ gòkè máa tajúkú ọmọ rẹ̀ ìrẹ́ ìsìnkú yára ọmọ tó ti kàrà gbéra o mo dúpẹ́ ní ọwọ́ ra bẹ̀ṣẹ́ gbọ́ ètò yìí àjọ àbáwáka láìkì ẹ̀ jáde ká bá wa share lórí YouTube TikTok bàbá Facebook àtàbá wa gbé òkè àti tún padà wa àṣà ìbílẹ̀ ìṣẹ́wàrẹ́ èbùdó parẹ́ a máa jí parẹ́ ò bá wa àjọ àlọ́gá nírìn àjò yẹ gbọ́ wa nílé lóko àjọ àbáwá ká gbé òkè ní ọ̀wọ́n jẹ́ jí dédé ohun àṣà wa tẹ́ ní ó ti ìyáròfó ti lọ yé tí jáde pé àtàbáwá rà máa wá yí
ọwọ́ kí bàbá wa igi arúwé TV diary. Mo ṣe bá mi nígbà bá gbé òkè àgbé ọ̀tọ̀ àgbé òwò ti gbọ́ pé igi arúwé TV diary àwọn ìyókájú lù ní èrú ìyẹn léṣe níbo yára yìí torí pé ilé ìdùnmọ̀rí alẹ́ yìí wa àwọn ẹ̀bọ́n kájà o dèdè wọ pátá yorùbá nílé ẹnu lòdì dèdè pátá kìyàkiri òkè ọmọ kẹsàn án kọ mi ní ọmọ ẹgbẹdọ lẹsẹ ọmọ ngẹnẹngẹnẹ búdẹ oṣooṣù ṣẹkẹ tó bá tó dọjọ ọmọ àkàrẹ bàbá àwọn olólùfẹ́ rẹ ajímẹmú yìí rẹ dájọ pẹ àṣìwò ṣìwà wọlé rẹ àṣìwò àtúrẹ.